Dáre mi ẹ̀rọ wa ẹ̀. Jáde! Adìyà! Jáde! Níjẹ́! Gbogbo! Ẹ̀ka jáde! Gbogbo lórí àmì ọ̀dà! Ọjọ́ wù kọ́ lẹ̀wé ni ẹlẹ́wù. Gbogbo wọn kọ̀ lẹ́kẹ̀ wọ̀ ń gbọ́. Wọ́n ti fẹ́ gbogbo o. Wọ́n yẹ kí gbẹ̀gẹ̀ mọ́ fọ́ gbogbo yìí lẹ̀. Àmì ọ̀lẹ́ ò gbọ́. Wọ́n sún lórí wà gbogbo. Ẹgbẹ́ gbogbo wò mí máa wẹ̀ rírọ̀ pa. Ẹ wò ni, èyí ọ̀wẹ̀ ni fún ni, wọ́n sún lórí. Ọ̀fin ọlọ́wọ̀ ẹni wọ́n ní kiro nẹ. Bẹ́ẹ̀ni wọ́n yàgbẹ́ inú wọ́n àgbàgbà tó wẹ̀ yìí lẹ̀. Àmì ọ̀lẹ́ ò ọ̀lẹ́ wù kọ́ lẹ̀wọ̀ Ugbo la dai mena mami na. Ugbo mo ti wa mami na. Odo gbe kele wona. Ugbo egile na. Ugbo ti e bone a. Who ti e bone? Ìbára yọ ẹ̀. Bàbá rẹ̀ ti àpọ̀ sáré wà wọ̀ wà rẹ̀ nà. Ogbó ẹ̀jẹ̀ gbọ́ lápá rẹ̀. Bó wa ìwé wá ìlú wàhálà ẹ̀ ọ̀rọ̀ àpò máa tẹ̀lé. Àwọn iná máa gbé. Sọ̀rọ̀ bá tẹ̀ ayé jẹ́ ẹ̀yìn náà wọlé náà. Àbọ̀ ẹ ti kọ́ wa sàkóà. Gbogbo wọn. Gẹ̀rẹ́. Ìwé náà bẹ yí ẹ̀. Ẹ kì í nà wá gẹ̀ yọ fún wa. Ikọ̀ dẹ̀dẹ̀. Ìwé Ẹ̀yà wa tù fún wa. àlẹ́ Gbẹ̀gbọ̀n jẹ. Ìyí. Ikọ̀ wa rẹ̀ dẹ̀. tẹ bàtà. Ẹ̀nà. Ẹ ti àwọn ọmọ. Ìwé sálárì ó kà ó. Sálárì ó kà ó. Èrò wa rè èrò ọmọ náà yí mẹ́ra ọmọ náà lè lọ ìwé náà ní yàrá ìbò ìwúrò. Ẹ̀yí àwọn ọmọ náà bá ga ní ìwé sálárì ọ̀mẹ́. Ẹ ti mẹ́rin fi gòkè wẹ̀ náà. Ikọ̀ dẹ̀dẹ̀ náà. Àjẹkùnrin ní bọ́ọ̀kì náà fi ọ̀. Àbú máa méjì aláàtì. Máa méjì aláàtì à. Alátẹ̀mẹ̀ ọ̀mí. Aláàtì your phone. Aláti gbé fóònù mẹ́. Yọ̀kó. Ẹ bá ń kọ́pá náà ẹ wọ́n lò à. Ọ̀rẹ́ jíìsù mọ́ ó sí wìnà. Yàrá tó ti yẹn gbé wìnà làwọ̀. Ìmọ̀ yẹn wìnà sí mẹ́rin ìwà alájọ́. Iná yọ̀gbọ̀ èèyàn ní apálọ̀ yọ̀. Jíìsù mẹ́rẹ́ àwẹ̀dì síkírìtì ọ̀dì ọ̀gánáìsà. Ẹ máa wò. Ọ̀nà wà mí rẹ̀ ìgbóyìnà wà fún láti. Ọmọ mẹ́la ti à gbogbo. Ilé láti. Sọ gbogbo wọ́n ní ẹ̀gọ́ ní ẹ̀pọ̀. Mọ̀ wọ́n yẹn wọ́n lẹ́rẹ̀ ní. Wọ́n ní jọ ṣòwò. Gbé bọ̀dì ẹ̀. Ìmọ̀lámọ̀ rí àmọ̀. Mẹ́tẹ́wọ́ máa ga ọ̀pẹ rẹ̀. Ẹ má gánà, má kí sí mi ní ma ọ̀dà kó ní ìwà. Nà má gánà. Ẹ má gẹ̀ẹ́sì ní ma wà lè pè. Wọ́n ní jọ kọ̀ náà. Wọ́n yà jẹ́ gbogbo kí a gbogbo. Gbogbo kíkó lọ la ká tọ̀gí mẹ́. Mẹ owó máa ga ọ̀pẹ. Wẹ́rẹ́ kúndùn wa pẹ̀lú ìlú ẹ̀míra ẹ̀yìn mẹ̀hìn. Kíkó ni mẹ́lú àfọ̀ fìtì náà. Nígbó ni wọ́n àlẹ́ fún ọmọ 4 days náà. Ọmọ ẹsẹ̀ ni ọ̀dà gbogbo Ìyá àmọ̀já. Ẹ̀yin náà tánà. Gbogbo David owó ẹ̀rọ àwọn náà ẹ̀yọ. Àwọn àwẹ̀. Gbogbo Ibẹ̀ ó ní mẹ́rin ìwé àtàṣe mẹ́rin wọn. Ìwé náà wà láàrin tó dùn à. Báwo sọ̀rọ̀? gbogbo mo jẹ ààyè bá ààyè bá. Wọ́n oníṣòwò filẹ̀. Ọ̀fọ́tì fọ́nẹ́fà. Ààyè bá ọ̀nà ní mẹ́rin mẹ́rin. Ààyè bá ẹ̀ẹ́dùn bá ẹ̀ẹ́dùn ní gòkè ààyè bá. Ẹ̀ẹ́dùn ní gòkè ààyè bá. Wọ́n súnmọ́. Èyí mẹ́ta náà. Igbó ni kí a ṣe ti gbà. Wẹ́
you half in about half of the money. No, we my guy payment. You go to one very good way. I ready where I have you. You only when I was to work. I can't remember any go. But why we my guy pay? Why I was to work? My go no. We genuine there. Who understand? He had the half in okay anymore. You might go no. Ebe ya yo. Ewina ni me wina. Abamu me. Ubu. Abuyo. Do budi half of the money. Have your larger brush. I don't be. O ma yo sagbo godo po ma. Owó ni mo ewe yo po. Owó ayi lala no. Epe ti ni yen ni amuyan won ya pe le lori. Odugba so luku. Wa ri ko ma ori ko me. E je won ga pa. Ubu igo ni òkè ọmọ wire ba. Ehin ari mi. Jesus. Na wo. Jesus. Wa o ni yo be òkú ni. Uba o le bo gbe me. Ọ̀rẹ́ máa wojú kì í àwárí máa wojú kì í ìwọ làwọn account ẹnu lórí ààrẹ bank this money is big fall in my account I want you people collect am back not for me. The time you have when me have you no see one we man God don't pay. E boy me what we pay ni me na celebrate na na we man God pay. When me have me say man God don pay people wey dey work ooo when we na go na account wọn na go anywhere. Sister we never ya se ni ke anu ipa me abuyo sai o ilala no lọ́nà po ma wa wa me pe ti ni mu yan àdúgbà se ni amu oloku o wa di eyan o ya di abonu ewe e ko we na igi na ise La I see you I see you o we won e bo lu me bo awo ko e bo gbe awo ko gbe ọmọ ìmọ̀ na do sig be bo lo ya dilele we ye ba ya withdraw ya half in me no ke ye ko appear no giri won me ngura oh ìwọ no gba e ko wo le lu e very very well ari ime wa ko celebrate wa ya wo si wa we kere wo ilo ni wo ọmọ wa 97% ní 60% jana wọ́n dá wọ́n tó wọ̀ ní ọjọ́ ìwé compensate me wo ni wo ya we na je gbe se mo ta mo àwọn omi go me ya fi obe di melo lu gbe la le ari ro ke yo wa kan àwa pa ọba we ke fu fi o ọmọ na pa ya lu wọ́n be di je bo le lo we na we fún wàhálà na so gbo wa ni ago ya fi di lu gbo wa ti strike ni wo we lo la bo so gbo ya wo na Ugbo wa jaso ugbo to boy jaso mo me o mi ya wo we ni ji aya o tini me du me for what jaso they are of him fuck up ji no de me ki na ji o yo de ni ko ma wo wa ni we wa le gbe ko ko la jo we should move fire off you you don't mean it me na wa na so ji ma o le pa pa la jo da o pe la they are of we pe fire o me oni wa mo abi je wo gbo god na wa ji da wa electric shock me ile yo wa sun na mo do o give me your phone next one how be ye je pare no pa ya gba aje o fi ni je fo ko ko ta tomorrow you pa face well o me na me ya me fo wa hello you gi afara ki ro si do para we ba so ona wo do collective we na ya ga we na gini ya pay fine na ya collect the phone ba yo ni bo we the phone we na do ata mi me o ma no so gba we ma o ri police ya mu ni ha ya ko so yes o ye ni o ja se imana do mi wa amoni abi do mu we bu wa wọ́n wà lẹ́nu bẹ́ẹ̀sì gẹ́gẹ́lẹ́ ìmáàna ló mú wẹ́ níjọ́ ẹni táwọn ìdílé pòlísì mú wẹ́. ibi wọ́n pa màmí ya jẹ àbí wọ́n pa màmí ya nìyí. ìjà ebi tí ẹ kúlọ̀ bàárẹ̀ jọ náà yà lẹ́wọ̀n bá pẹ́ yà yín ọmọ dàsítà. gbogbo lórí agbó ọgbọ bẹ̀fẹ̀ ẹgbẹ́ rẹ̀ ndó lẹ́yìn ìbọn náà ìyẹn wí ọdún alájà wù. ẹ nà mẹ́rin bá ẹni mẹ́wàá rí bá náà gbàgbé lórí agbó gbogbo ẹ̀ ní ìyá mi kìlá rẹ̀ mẹ́rin lẹ́bù ìdílé
la qualité de contrôle. Mais maintenant, on va lui me il a ramené ouais. Alors ce gars-là vous passe, les cours qui me lèvent au fond pas bon capable. Pas bon capable, il y a gros avec le roi. Comment mais? ẹni ara wọn wá tásí wọn àpò ìrẹ́gbó gbogbo ẹgbó wọn lọ fi ẹwọ ọdún ìgbò ọbí ìwà ọ̀rọ̀ ya mẹ́wẹ̀ fò ẹwọ́ bọ̀ wọ́n lọ nípa gbìnà nù. As a friend. As a friend now. Mommy, Bogo ni wo you know when we understand the kid. Ma ga hu o ju be kini. We awu gbe lo. We wa fe ma. Ọjà so gbe lo. Ma gbe lo. That's it. Mommy see aye. Oh God. Mommy we are no wa. Eruna we le bokan. We do ade bokan na. Olu ke kan mo kun na ni. Gbe mi jo awu. See aye, supo aye. Ah. Porque wa itana na de itana itana. Fi bi jo awu le. Owo na. Oju ni gbe bo to ni o do tun ma we ti. Ah, but then we got sick and you go na do na ba. E police let them wa we go ti eja. O ma o wa fe ma ijo. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi kéré nana ọ̀sẹ̀ wà wó lè lé àfún ìyá ní ẹ̀wọ̀n wà á dì láwọn ẹgbẹ́ mi náà kú kẹ́hìn wẹ̀ gbẹ́rẹ́ bá wọ́n yìí kẹ́ pé wá ti wẹ̀ wá ní bẹ̀rẹ̀ náà wọ́n mẹ́rin gbogbo wà bí sùn ẹ̀tù wẹ̀ ló ní ìdíjọ́ bọ̀ náà ọ̀dà mẹ́ta bọ̀ ẹ̀tì wẹ̀ wú ní mẹ́wọ̀ ọ̀tí á wù mẹ́ ìrìnà wà sùn lọ́nà wẹ̀ ẹ̀dà wẹ̀ níyọ̀ ẹ̀ta wẹ̀ wà ló wà náà ẹ̀tì bẹ̀rẹ̀ nínú wọ̀ bọ̀ ọ̀gbọ̀n wẹ̀ ẹ̀rì wà kí ẹ̀ bọ̀ wẹ̀ kẹ́sù wọ̀ wà ìwọ̀n àkẹ́wọ̀ ẹ̀fọ́ lè rẹ̀ hàn ìmọ̀ ayájọ́ mi ẹ̀kọ́ ẹni ọjọ́ adé ẹ̀kọ́ pẹ̀sì ẹ̀dọ́ ni. Yes. I could not say when you come. Hey, better na me dey do baya, but you go now. So that the men will go. We are turning na to ke pari. Bẹ́ẹ̀ náà nínú wàtá ẹ̀ ọgbẹ́ wa sùn àdúrà. Ẹ o, wọ́n ní máa kẹ́kẹ́ wọ̀. Okay, wọ́n tọ́ ni. Ẹ o, máa kẹ́kẹ́ wọ̀. Ìyá tó píkì wọ́n tẹ̀lé. Wẹ́kẹ́ sùn wà, ìwọ́n akọ̀wé wò wà. For what? Ilé ẹ̀gbọ́n mi. Bóyá náà. Àwọn ọlọ́run àwọ̀. Jesse. Wọlé. Jesse. Wọ́n yà wọ́n wà ní. Wọ́n wà wọ̀. Wọ́n wà gẹ́gẹ́ náà. Jesse, wọ́n méjì lè dé. Wọ́n wá kí mi wá irú kò ní wọ́n dán. Igo ni mi wá ní èèwọ̀ dúró pọ̀ 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 ní wá ní èmi. Igo. Wọ́n bẹ́ẹ̀ Jesse yà á fi gbẹ̀gbẹ̀ wá. Gbèsè wo ni funny things. Ìmọ̀ náà wà wẹ̀. Wọ́n wà mẹ́kẹ́ làbíyàn. Ayé làbí ìdí òye. Jesse. Gbogbo ọmọ mi wá irú kò ní wọ́n dán. Ìmẹ̀ yẹn làwọn òwò wá sí ìwò drop mi. Wá ní wọ́n yẹ kú. Ìgbọ́n mẹ́rin mẹ má la wo gbogbo ẹmọ mi má la wo gàwé ó gà mí ké lọdà bí ẹbí gbogbo ẹmọ gàwé ayé di mẹbi wọn gà wá. Dádọ̀rọ̀ bọ̀wẹ̀ wọ́n yà wọ́n wọ́n mi. Ìmọ̀ la wo gàwé ní wọ́n dà stand up wọ́n wá wọ́n ẹbí rọ̀gbọ̀ mọ́ mọ́ ìmọ̀ la wo gàwé. Ìmọ̀ wa bẹ́ẹ̀ kú gbẹ̀ gàwé 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 wa bẹ́ẹ̀ kú gbẹ̀ yẹn yé kiri mẹ́lẹ́ lu wẹ́ dé bí a sèré ìgò mẹ́mi. Ìgò mẹ́mi yà tọ́jú àwọn yà ti kẹ́gbẹ́ yẹn. Wọ́n ṣe mi dáná náà gbogbo ẹlọ́wọ́ àwọn ìmọ̀ ẹ̀rọ mi ẹ̀kú ìmọ̀ ẹ̀rọ mi ẹ̀kú ọgbó bí mẹ́. Ìmọ̀ làwọn wà wọ́n gà mí ké làdìyà. Pé igi mẹ́ 2,000 barrel 500 ní yomi. Pé ìgò náà kọ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ dẹ́rọ. Ẹ̀jẹ̀ mi. Jẹ́sì. Bàbá understand. Wọ́n wẹ́n ní ìwé ẹ̀ máa ń wọ̀. Mọ́ mi bẹ́ẹ̀ ìwọ pápá náà gbó yẹn wọn lóde èyí ìwọ náà kó yẹ àbíyẹ náà pápá náà ìwọ náà kó yẹ. Jẹ́mi jágbọ̀ jẹ́mi ọ̀bẹ̀wé ọ̀nẹ́gìmì mẹ́jà fẹ́. Ìwọ bẹ̀rẹ̀ nàkínà wọ́n ní ẹgbẹ́ náà wọ́n náà wúwo bẹ̀rẹ̀ náà ọ̀kẹ́ ìgò náà gbẹgbẹ́ níyọ̀ gbẹgbẹ́ ẹ̀dẹ̀. Ọ̀rọ̀ gbẹ́ni yìí wọ́n. Gbẹgbẹ́ ní ẹni mèdè gbogbo ẹ̀yẹ ní ekele mẹ́ gbogbo ẹ̀.
For now, you go lay in the street in Baba, who never be doing about it. They are tomorrow. Let me 1,000 naira. If you don't know one in your year, but women are your and what money will on now? What are you see me go with that? Okay, the way back around women that never want to move. You go with that. Okay, I'm not all the people. They are quality. Mommy, oh, where I hope you are moving cocoa. Ìgbà táwọn àwọn àtàwọn ẹ̀ mọ̀ bí wẹ̀ yíyá mú wẹ̀ mẹ́ni kókó orí ìgbò wà gbé wọn lọ bí ọ. Bí akẹ́ yà á mọ́tò rẹ̀. Báyọ̀ bí ó bá lè sá. Anihi! Wọ́n lè gẹ̀ẹ́sì ní wípé òun fẹ́ kó gbẹ́gẹ̀ẹ́sì à. Ije wo iye wo. Ije wo sunu wa sunu ije wo wo. Wo ya ta re gbege sinu be. Iye wo. Ní ọ̀pọ̀ dé mo jí à. You were my mayor. We do not mistake. You are philosophy, Odo. The police. Calm down. The police. A voice so. You moto. That's everywhere. Holy. Cobras. Where Usalubwa, your power, na lili na bibi. Who was a man? Oh, glory be to God. Hallelujah. Is Jesus Christ no be osalo dazira or when we come we really know we no man we so the when I or when you watch we we can be I am merciful. Papa, why are we going Papa, who Papa, Uwesi, Papa, Uwesi. I know you Uwesi, no, not you better go Uwesi. Why are you in the Usalubwa? Even now, Niemi na so furejo who that way you want you go no feel on you wese baba wese yawo we nukai baba wese baba yawo we nukai wese salobwa wese emi amiawo wese pono no sa wese yawo we nukai mo gbo sabuero wese baba yawo we nukai wese Oh, brother. Kojo, my brother. Demi ya wewe wewe. Kojo, wewe bebe wano. Unhe Yesu Kristi lobi salobwa. Ni won tunabo. Okay, glory be to God. Iyan ogie me. We ni dogie won na. Owu bo agala popo dadoge obizi yebi na lawo na o mani bo pa na mo po. E other we do time when na we Wakaye go salobwa the part-time no be a dagba when you now fully to pona no ya giye sajo no that way o de yin e wu pade o do yin e ofu gbe o do yin owowoje when are you dagba when you fully you have to dagba we no that way o de boni iwi roporopa ere wa o de bibi e wa
Ona we need to time ona masota we la wo who look for a nearby church no seek o only na ya worship you yori o pataki na Osalobua be you your pataki yes I will say la wo e we need time we na ka ti e kwa Only you me come do ke no one will dag when they fully now e wa no we are the other time Boy sanera me get more okay Jackson, holy John. Jesus, holy Jackson. Ubo. Ebeni amuno wari gana yi. O boy no. Jesus. You know pa me se kanya ni lo Osalobua again. Holy. Ubo. We body. Ubo. Kojo. Yes. Ubo. Wa ke gane so mo babo. Ubo no ga. Etu e mo we ya use gadimania. Ubo. Osalobua. No we no nyati Africa. Only Jesus. O bugi o yombo. Na we ni mo babo. Ni aya atemi yen no ma. Ma ko ani ya ta no. Bojale. We wa je gare ye wa para biti o de have billion you out. O wa la de na ye pastor for. O boda wa show. E yo go ko ji me. Ta bi o bo ni woni. Ugbo. Nigeria police ma o. E wa la bi you o don na wa ye pastor. Oyo we. Bojale police wa go le fi wa go ye na. E yo ko o kan o ji me o. Police of you are not with Jesus Christ no be sir. Of you with you. I ba fi we there. Ko je gare no ke fi we ye na. O bo wa. O jase. That's why you pastor for. Osalobua. Awe ni tama. No kire bu deda. Nje. That's a sense vision. Ewe opa. Ewe oparo no maga wo agbona. Osalobua le na me hito. Yeah. We get ka we ru da we go bi ere ni. Go bi ere ni. Go do le na we Osalobua ni ari bi fe fi yo ko we ya. O ko paro no ma wo agbona. Osalobua na ja bo. We ko we bi gbogbo ibi jabun wo ewu so kon pa na we ga no Osalobua iyabo oga yabo we oga fi edagbon we 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 no we fi ogo we we Yeah. Atika na I'm not a man of God. Anyway, na ke gare we na we formation shi na. Ugbo. O jase. Ugbo. Ya Ba ba ifo wa bo we. We lu ya mo ko e be ni. eni gbera. Those are pastors. Osalobua fi we we here na. Ugbo na wo no fi we here ibo no kere. May the spirit of the Lord be with you. Isake wo be. Holy. No ma e fi me we there we na jase. Holy. O ba da we go. Awo ba ma da ga fi we. Man of God. Jase. Awo te yara nujo patu. E sa so wa ra ku we ni. Jase wa sheji. Bebe se ve aya tu de kwa. Jase wa we ye. Inu me ata, inu me gayire, ase no saume o. Eya mate o, demi gaye venia, demi gama, eya mate o. Osaye ti eya dio, saye wa be eya dio, saye wa be sun dio. O isanera me ge mo me okenu o, u yokenu.